Yorùbá bọ̀ wọ́n láti rán mú gángan kò sẹ̀yìn èékánná àti dádé olókun kò sẹ̀yìn òkun bẹ́ẹ̀ láti dádé ọlọ́ṣà kò sẹ̀yìn ọ̀ṣà àti wáyé ẹ̀dá kò sẹ̀yìn Olódùmarè ọba ọ̀kan ṣoṣo. Mi ò mẹ́bọ́rú bẹ́ẹ̀ ni mi ò mètùtù ṣe tí n bá wá ń dá bí ẹdun tí mò ń rọ̀ bí òwe kò sẹ̀yìn Olódùmarè tó folólùfẹ́ pagbo yí mi ká àwọn ẹni Ọlọ́run. Àlèhùlámọ́hù wàràzátúlẹ̀ àǹbíyáì láti ilẹ̀ Ìwó tó ìdélẹ̀ Ẹdẹ. My brother, my imam, Kolapo Olalekan Kazeem. Congratulations on your birthday. I wish you long life and prosperity. Here is a young man, right from Muslim Grammar School, Ede, through the University of Ibadan, where he studied agronomy, where he equally proceeded to study forest biology and silviculture. Here is a young man who left the shores of Nigeria to Malaysia, specifically University Putra, Malaysia, to study plant breeding and genetics. Here is a man who is the chief imam of a whole campus of a world-class university. I rejoice with you. I celebrate you. You have been a prayer warrior since the time I have known you, for which reason I am here to appreciate you. I appreciate your love. I appreciate your kindness. I appreciate your generosity. I appreciate the humanity in you. Almighty God will continue to bless you. Ọ̀mọ̀wé Kolapo Kazeem Olalekan, olówó orí Kolapo Ìdòwú, ọmọ òde kílékún, òkun bẹ̀bẹ̀ tẹrùtẹrù, ẹ̀yin lọ́mọ Ẹdẹ màpó arogun, ọmọ ajílàlà ọ̀ṣọ́, ọmọ afi gbogbo ọjọ́ dára bí egbin, ọmọ tìmì àgbàlé ọlọ́fà iná, arógun má fi tìbọn ṣe alápákó tí ẹ̀mí akórógundó, ọmọ ogun tàjọjà lọ. Ọmọ aṣíjú apópìrí dágbà ọfà sọ́fun, ọmọ ọ̀pọ̀ fún yọ̀yọ̀ dágbà ọfà sílẹ̀, ogun àjàwẹ̀yìn ní mẹ́sàn-án wù mí, mo ṣe bógun ojoojúmọ́ ní múlẹ̀ bàbá yín sùn mí lọ, arún yẹn gan wọ̀lú, ọmọ arún gúgúrú Kolapo Kazeem Olalekan. I wish you long life and prosperity. Ìgbà ọdún kan ni. Olólùfẹ́ wọn ní kí ọ.